lọ sí Dublin, Malaga, Bilbao, wọ́n lọ sí London, Bucharest, Dar es Salaam, Paris, Abu Dhabi, Belgrade, Dakar, Dallas, Athens, Birmingham, Moscow, Manchester, Sharjah, Sarajevo, Algeria, ń lọ sí Detroit, Austin, New York, Barcelona, Sydney, Stockholm, Oslo, Tallinn, Toronto, kódà ó ń lọ sí Lagos, ó ń lọ sí Luxembourg, ó ń lọ sí gbogbo ìlú tó ń lọ yẹn. These are the reason why táwa ṣe sọ pé no a lè continue pẹ̀lú wọn Nàìjíríà, kò possible. A gbọ́dọ̀ exit ẹ̀ torí pé tá a bá exit wọn Nàìjíríà wọn Nàìjíríà fúnra rẹ̀ is a crime scene for humanity, and that is the reason why Yoruba nation is the solution. Yoruba nation is the answer. Yoruba nation is the key to the success. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run á ṣe ṣe fún wa. Koiki Media, live from Istanbul airport, bringing the world closer to your doorsteps.